Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi níbi tí mo ti ń ṣàlàyé SSC Mathematics from Zero to Guru. Ǹjẹ́ ní òní n ó máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ mìíràn eléyìí tí à ń pè ní modular arithmetic. Ẹ máa bá mi ká lọ. Tí a bá ní modular arithmetic, ǹjẹ́ kí ní jẹ́ modular arithmetic? Modular arithmetic ni ohun tí a tún máa ń pè ní clock arithmetic. Òhun náà ni agbọ́nrin ìṣirò kan eléyìí tó máa ń ṣe kí ni o, tó máa ń yí, tí à ń pè ní in form of cyclic. So an arithmetic in form of cyclic. So òhun ni wípé gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹ rí i pé tí n bá ní aago tògiri ni o tàbí eléyìí tó dè mọ́wọ́ rẹ, ó rí i pé irú ohun tá a ní ńbẹ̀ nìí. Wàá rí i pé ọwọ́ tí ń ka ìṣẹ́jú, ó rí i pé tó bá bẹ̀rẹ̀ láti méjìlá tí a mọ̀ sí 12, yóò lọ, yóò yípo títí tí ó fi dórí 12. Tó bá tún dórí 12, yóò tún bẹ̀rẹ̀ míì padà títí tí ó fi ṣe kí ni o, tí ó tún fi padà. Eléyìí ni à ń pè ní kí ni o, cyclic. So irú arithmetic báyìí, irú ìmọ̀ ìṣirò báyìí òhun là ń pè ní kí ni o, òhun là ń pè ní clock arithmetic. So òhun ni pé kí ni o, òhun ni ìmọ̀ ìṣirò kan tó jẹ́ pé agbọ́nrin ibi tó wà ni pé kí ni o, kí nọ́mbà máa yípo lẹ́yìn ìgbà tó bá ti dé bó o, lẹ́yìn ìgbà tó bá ti dórí nọ́mbà kan. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ó rí i pé ọjọ́ eléyìí tó wà ní ọ̀sẹ̀ náà, ṣo mọ̀ pé ọjọ́ eléyìí tó wà ní ọ̀sẹ̀ náà, eléyìí tá a máa ń kà, ó rí i pé tá a bá bẹ̀rẹ̀ láti ọjọ́ Sunday tí a mọ̀ sí ọjọ́ àìkú, ó rí i pé yóò parí títí dórí bó o, dé ọjọ́ Saturday tí a mọ̀ sí àbámẹ́ta. Tá a bá tún dé Saturday, ó rí i pé ọjọ́ tó bá tẹ̀lé Saturday yóò tún ṣe kí ni, yóò tún bẹ̀rẹ̀ mìíràn. Òhun là ń pè ní kí ni o, òhun là ń pè ní cycle. So ohun tí ń ṣe kí ni, tí máa ń yí. So irú arithmetic báyìí òhun náà là ń ṣe kí ni, òhun là ń pè ní modular arithmetic gẹ́gẹ́ bí mo ṣe sọ. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ká pé mò ń divide nọ́mbà kan pẹ̀lú 4. Ó rí i pé ká pé n bá ń divide nọ́mbà kan pẹ̀lú 4, ihun tó ṣẹ́kù pé yóò máa ṣẹ́kù ńlẹ̀ fún mi, yóò máa jẹ́ nọ́mbà láàrin bó o, láàrin tó jẹ́ 0 tàbí 1 tàbí 2 tàbí 3. Ṣé mo lè ní 4? Rárá o, ó rí i pé n lè ní 4. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ká pé n bá ní 15 divided by 4, ó rí i pé 4 mélòó, tó bá fi 4 tó fi gé 15, ó rí i pé 4 mélòó ló rí nínú 15? Ṣo mọ̀ pé mẹ́ta ni, yóò kù mélòó, yóò kù mẹ́ta. Ó rí i pé gbogbo àwọn ohun tó ṣẹ́kù tó máa ní ńlẹ̀ kò ní ṣe kí ni o, kò ní ju nọ́mbà yìí lọ. Ṣó ti yé wa? So tá a bá tún wá ní modular arithmetic, so a tún máa ń pè é ní kí ni o, ìmọ̀ ìṣirò kan tó jẹ́ pé ohun tóun fi máa ń ṣiṣẹ́, nọ́mbà tí máa ń wà ní agbọnrin rẹ̀, òhun là ń pè ní kí ni, integer lásán ni. Ǹjẹ́ kí ni à ń pè ní integer? Òhun ni àkójọpọ̀ nọ́mbà kan tí a mọ̀ sí kí ni, tó kó negative sínú, tó kó positive náà sínú àti kí ni o, àti 0 àtòdo. Set of positive numbers, negative number and 0. So má gbàgbé, ó rí i pé a tún ní natural number náà. So ká tó kan integer, ṣo mọ̀ pé natural number làwọn nọ́mbà tó jẹ́ pé kí ni o, àwọn nọ́mbà tá a máa ń kà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí nọ́mbà láti 1 lórí ibi tó ṣe kí ni o, lórí ibi tó dé dúró. A tún ní rational number. Rational number ni àwọn nọ́mbà tó bá ti dàbí in form of olófá. Ó rí i pé ẹ máa ń pe nǹkan kan ní olófá. So that is the number in form of P divided by Q. So tó jẹ́ pé Q ò dẹ̀ ṣe kí ni o, kì í ṣe nọ́mbà kan tó jẹ́ òdo. Ṣùgbọ́n ní cyclic arithmetic yìí tí a mọ̀ sí modular arithmetic yìí, àwọn nọ́mbà tá a máa ní yóò máa jẹ́ kí ni o, yóò máa jẹ́ integer nìkan. Tó bá wò ó gẹ́gẹ́ bí àpẹẹrẹ, pẹ̀lú àlàyé tí mo ṣe sókè, wípé kí ni o, wípé tí n bá ń fi 4 gé oríṣiríṣi integer, ó rí i pé ohun tó ṣẹ́kù tí n máa ní, òhun ni kí ni o, òhun ni 0, 1, 2, 3. Ṣó ti yé wa báhun? Òhun ni 0, 1, 2, 3. So wá rí 0, 1, 2, 3 yìí, ó rí i pé agbami nọ́mbà la pè ní integer.
sórí tí 0 1 2 integers tó kó gbogbo negative òdo àti positive sínú tó bá ti lọ ṣẹ́kù 0 1 2 3 lásán then a jẹ́ sí pé kí ni o ibi tá a ti ń ṣiṣẹ́ ni o là ń pè ní kí ni o modulo 4 so ti yé wa báwọn so tó bá ti lè ṣẹ́kù nọ́mbà tó jẹ́ pé láti 0 dórí 3 lásán ni ó mean pé tá a ti ń ṣiṣẹ́ kí ni o modulo 4 ni modulo 4 ni tá bá dẹ̀ ní módúlò tó pọ̀ òun là ń pè ní kí ni o moduli so that is the plural form of modulo. Ǹjẹ́ o wá rí àkójọpọ̀ nọ́mbà yìí tí mo kọ sókè yìí o 0 ni o 1 ni o 2 ni o 3 ni o tá a kó wọn jọ báyìí tó jẹ́ set of number yìí òun là ń pè ní kí ni residues so residues of modulo 4 so ìgbà tí mo ti wá ṣàlàyé síwájú pé tó bá jẹ́ pé mò ń ṣiṣẹ́ ní modulo 4 so tí n bá wà ní modulo 4 tí mo ní àwọn tí màá ní gẹ́gẹ́ bí residue yóò máa bẹ̀rẹ̀ láti bo nọ́mbà tó wà láàrin 0 dé bo lórí 3 a jẹ́ pé ajá ṣe pé tí n bá ń ṣiṣẹ́ ní modulo 5 ńkọ́ ó mean pé àwọn tí mo ní yóò jẹ́ nọ́mbà tó wà láàrin 0 dé bo lórí 4 modulo 6 ńkọ́ ó mean pé yóò bẹ̀rẹ̀ láti kí ni o nọ́mbà láti 0 dé bo lórí 5 ǹjẹ́ ẹ jẹ́ wá bi wá tá bá wà ní modulo n ńkọ́ so òun ni pé lákòótán tó bá wà ní modulo n ó mean pé n tí ó máa jẹ́ residues rẹ that is àwọn nọ́mbà tó jẹ́ pé yóò máa wà lágbọnrin tó o ti ń ṣiṣẹ́ un gẹ́gẹ́ bí n yóò jẹ́ nọ́mbà kan tó wà láàrin 0 lórí ibo lórí n minus 1 lórí n minus 1 sì má gbàgbé ó rí pé nọ́mbà yìí ó fẹ́ fara pẹ́ eléyìí tí a ti ṣàlàyé síwájú tí à ń pè ní kíni o tí à ń pè ní number base ṣùgbọ́n yàtọ̀ kan tó wà láàrin òun àti number base ni wípé tó bá ń ṣiṣẹ́ lórí modular arithmetic so n tó máa kù tó jẹ́ pé ó máa ṣe kíni tó máa consider tó máa wò òun náà ni kíni èyí tí ń ṣẹ́kù ńlẹ̀ reminder lásán má gbàgbé pé pẹ̀lú tí mo sọ síwájú níbi number base ìwọ tó bá tí wò ó lè lọ sórí fídíò mi eléyìí tí mo ti ṣe lórí rẹ̀ òun ni pé tí n bá ṣiṣẹ́ ń base kan ká pé base 5 so ó mean pé n tí mo ní ó gbúdọ̀ máa wà láàrin 0 àti kíni o àti 4 mi ì gbúdọ̀ ní tí ó jẹ́ kíni o tí ó jẹ́ 5 tàbí tí ó ju 5 lọ ó rí pé wọ́n fẹ́ fara pẹ́ra wọn so ṣùgbọ́n ká pé number base ló ti ń ṣiṣẹ́ sọ pé o lè onírú nǹkan báyìí ṣé mo lè sọ pé mo lè ní 15 base 5 sọ pé kò possible torí tí mo gbúdọ̀ máa ní òun nọ́mbà tó jẹ́ pé kíni o tí ó wà láàrin 0 àti 4 yìí so ti wá báwọn so kò possible báyìí ní kíni o ní modulo ní number base so ṣùgbọ́n ní módúlò o lè kọ́ báyìí tó jẹ́ pé ó ṣẹ̀ ṣe kíni ó ṣẹ̀ yí ságbọnrin módúlò tó fẹ́ kó wà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé ó rí pé tí n bá ro nọ́mbà méjì papọ̀ gẹ́gẹ́ báyìí mo fẹ́ ro 1 1 ní base 2 sọ pé tí màá ní ni kíni o mo ní 1 plus 1 sọ pé ó ti ju 2 lọ alákọ̀ 0 á fi 1 pamọ́ which is 1 0 ṣùgbọ́n tó bá jẹ́ pé modular arithmetic lọ wà o ò nídìí láti dára rẹ láàmú èyí tó jẹ́ reminder yẹn nìkan ló ṣe kíni o èyí tó jẹ́ reminder yẹn nìkan ló máa kọ èyí tó jẹ́ reminder yẹn nìkan ló máa kọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ example simplify the following number 1 I have 81 mod 5 501 mod 6 má gbàgbé ó rí pé tó bá wo nọ́mbà yìí solution tó bá wo iṣẹ́ alákọ̀ọ́kọ́ 81 mod 5 wọ́n ní ká gbé lọ sí kíni o agbọ́nrin mod 5 ṣùgbọ́n má gbàgbé tí mo sọ ṣáájú wípé tó bá ń ṣiṣẹ́ ní agbọ́nrin mod 5 ó mean pé àwọn nọ́mbà tó mọ ní tí ó mọ jẹ́ àkọ́kọ́ náà reminder ló mọ kọ àwọn nọ́mbà wọn sì gbúdọ̀ jẹ́ nọ́mbà tí ó wà láàrin kíni o tí ó mọ wà láàrin 0 lórí kíni o lórí 4 wọn ò gbúdọ̀ ju 4 lọ o ò gbúdọ̀ ní 5 tàbí kó ní tí ó ṣe kíni o tó ní tí ó ju 5 lọ bó ló sì máa gbé nọ́mbà yìí ságbọ́nrin modulo 5 èyí tó ṣe ni wípé ó wá máa divide nọ́mbà tí wọ́n fún ọ pé kó o gbé lọ módúlò kan ó mọ divide ẹ̀ pẹ̀lú módúlò yẹn ó rí pé nírú bíbà yìí módúlò 5 wọ́n ní á gbé lọ ó ní pé ń divide ẹ̀ pẹ̀lú 5 mi ò láàrí inú 8 ó rí pé 1 ni àbí a ó fi 3 yòókù pamọ́ yóò di 31 bíbà yìí 5 mi ò lórí inú 31 òun di mélòó 6
remainder 1. Sì má gbàgbé pé mo ti sọ ṣáájú pé modular arithmetic kí ló mọ kọ remainder lásán, ó mean pé ó wá ní 81, ó wá ní sọ pé is equal to, ó fa igi mẹ́ta báyìí, so is equal to 1 mod 5. Ìtumọ̀ mod 5 yìí pé kí ni agbọnrin 5 mo ti ń ṣiṣẹ́. So onítùmọ̀ igi mẹ́ta yìí òun là ń pè ní kí ni congruent to, that is ó ṣe déédé, so ti yé báwọn, that is ó ṣe déédé ara wọn, tàbí kí ni o equivalent to. So ó mean pé nọ́mbà méjì tó jẹ́ integer wọ́n máa jẹ́ congruent to, so wọ́n máa wà congruent, wọ́n sì máa wà equivalent, wọ́n máa jẹ́ bádéńdé tó bá jẹ́ pé kí ni o, tó bá jẹ́ pé remainder àwọn méjèèjì ó ṣe kí ni, ó jẹ́ kankan náà. Wọ́n tún máa ṣàlàyé síwájú sí i. So àpẹẹrẹ kejì, a ní 501 mod 6. Àkọ́kọ́ ná má gbàgbé pé agbọ́nrin 6 òun la wà báyìí. So ìgbà tó jẹ́ pé agbọ́nrin 6 la wà, gbogbo nọ́mbà tí mo ní tí ó máa jẹ́ residues ẹ̀ yóò máa wà láti 0 dórí dórí 5. N gbọ́dọ̀ ní 6 tàbí tí ó ṣe kí ni, tàbí tí ó ju 6 lọ. Mo dẹ̀ sọ fún ọ pé tó bá fẹ́ gbé lọ ságbọnrin mod 6, n tó ṣe ni pé kí ni, ó fi 6 gé, n tó wá ṣẹ́kù ńlẹ̀ òun ló kọ, ó ní 6 mélòó la rí nínú 50, sọ pé 8 ni, àbí torí 8 times 6 48, àbí ó kù 2 ńlẹ̀. 6 mélòó ló rí nínú 21 3, òun náà kù kí ni, òun náà kù mẹ́ta. Ó wá ní kí ni, therefore 501 má kọ is equal to, so congruent or equivalent to kí la wá kọ, n tó ṣẹ́kù ńlẹ̀ 3. Ó wá fagbọnrin tá a ti ń ṣiṣẹ́ sí modulo 6. Remark, dì í mọ́wọ́. N tí mo fẹ́ kó dì mọ́wọ́ ni pé kí ni o, two integers A and B, that is àwọn integer méjì, a máa pè wọ́n, a máa sọ pé kí ni o, a máa sọ pé wọ́n wà equivalent tàbí congruent when they have the same remainder. So nígbà tó bá jẹ́ pé kí ni, tó bá fi agbọ́nrin tí wọ́n wà tó bá fi gé wọn, nǹkan kan náà ni wọ́n máa ṣẹ́kù ńbẹ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, example, show that 82 and 37 mod 9 are equivalent. So that 82 and 37 mod 9 are equivalent. Ìtumọ̀ tó fẹ́ kó ṣe ni pé kí ni o, 82 yìí o àti 37 yìí o, wọ́n ní kó wọ́n ní agbọ́nrin mod 9 bá wọ́n wà ní equivalent. Má dẹ̀ gbàgbé kí mo pe equivalent fún ọ. Òun ni pé tó bá jẹ́ pé tó bá fi gé wọn, tó wá jẹ́ pé n tó ń ṣẹ́kù ńlẹ̀ ó papọ̀ síra wọn. Òun ni pé tí n bá gbé eléyìí sí agbọ́nrin 82, tí n bá gbé lọ sí agbọ́nrin 9, mo gbọ́dọ̀ máa ní kí ni o, mo gbọ́dọ̀ máa ní nǹkan náà tí ó ṣẹ́kù gẹ́gẹ́ bí 37 yìí. Ó yá, ẹ jẹ́ á dán an wò. So tá bá fẹ́ gbé lọ sí mod 9, kí lá ṣe? Á fi 9 gé, á kọ ohun tó ṣẹ́kù ńlẹ̀. Ó rí i pé 9 mélòó ló rí nínú 82? 9 kí ló kù ńlẹ̀ o? 81, ó kù 1. Mo dẹ̀ sọ fún ọ wípé ní modular arithmetic n tó ṣẹ́kù ńlẹ̀ nìkan ló máa kọ, ó mean pé 2 rẹ̀ ó máa jẹ́ kí ni, congruent to 1. Ó wá fi agbọnrin tó ti ń ṣe kí ni o, tó ti ń ṣiṣẹ́ sí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kejì, a ní 37, so ó mean pé mod 9 á fi 9 á fi gé, 9 mélòó ló rí nínú 37? Sọ mọ̀ pé 6 ni, kí ló kù ńlẹ̀? Ó kù 1. So ti yé báwọn. So ó mean pé 37 is congruent to 1 mod h mod 9. Torí pé tó bá wo méjèèjì papọ̀, talákọ̀ọ́kọ́ ńbí yìí ni o àtẹlẹ́ẹ̀kejì ńbí báyìí, tó bá wo ohun tó ṣẹ́kù láàrin àwọn méjèèjì, ó rí i pé wọ́n ṣe kí ni, wọ́n ṣe déédé ara wọn. So tó bá ti ṣe déédé ara wọn báyìí, o lè sọ pé 82 ṣe kí ni o àti 37 they are congruent to each other or they are equivalent. Tí nọ́mbà méjì bá wà tó bá wà congruent síra wọn báyìí, ìwọ náà wò ó ná, sọ mọ̀ pé 82 ní, 37 náà ní, tí n bá yọ àwọn méjèèjì kúrò nínú ara wọn, ó rí i pé yóò máa fún mi ní kí ni o, 54, yóò máa fún mi ní 45. A jẹ́ ṣe wípé tí nọ́mbà méjì bá wà congruent tàbí wà equivalent síra wọn, ó mean pé tó bá yọ wọ́n kúrò nínú ara wọn, gẹ́gẹ́ bá a ṣe yọ 37 kúrò ní 82, ó rí i pé a get 45. 45 tí ń ṣe ìlọ́po 9,
tó ti yé báwọn. Ó mean pé n tá mọ ní ni kíni o, á máa ní n tó wà nílọ́po módúlò tá a bá wà, tó ti yé. Ní àkótán, òhun ni pé kíni o, x and y are said to be congruent, ṣó ti yé. So that is x àti y wọ́n papọ̀, tó bá jẹ́ pé kíni, tó bá yọ y kúrò nínú x, kí ló máa get? Ó máa get kíni o, n, or let me say mn, ṣó ti yé. Ym is what? Multiple, so n is what? Módúlò tó ti ṣe kíni o, módúlò tó ti ṣiṣẹ́. Má gbàgbé wípé tó bá ń ṣiṣẹ́ ní módúlò náà ní kíni o, òhun náà ni a gbọ́ ní mathematics kan tó jẹ́ pé ṣe kíni o, ń máa ń yí tó bá ti dórí nọ́mbà kan, ń máa ń yí tó bá ti dórí nọ́mbà kan. Mo sì sọ ìtumọ̀ residues náà fún wa pé tá a bá ń ṣiṣẹ́ ní módúlò 8, so ó mean pé a máa ní nọ́mbà tí ó máa wà láti 0 títí dórí lórí 7. A gbọ́dọ̀ ní 8 tàbí n tó ju 8 lọ. Eléyìí là ń pè ní kíni, ní módúlò arithmetic. Mo ti sọ ìgbà tá a máa sọ pé nọ́mbà méjì ṣe kíni, ó congruent to tàbí equivalent to síra wọn, òhun ni pé kíni o, tó bá jẹ́ pé remainder àwọn méjèèjì ṣe kíni, ó papọ̀. Mo dẹ̀ ṣàlàyé wípé lágbọ́nrin módúlò, nọ́mbà tá a lè ní, òhun náà ni kíni o, àwọn ni integer, a lè ní fractional number, eléyìí tá a pè ní rational number. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, mò ń gbà ọ́ níyànjú láti click like tàbí subscribe. Ń máa pàdé ẹ níbi fídíò tó ń bọ̀, níbi tí ń ti máa sọ àwọn operations eléyìí tí ó wà nínú modular arithmetic. O ṣé tó gbọ́ mi, ó dàbọ̀.